MC Oluọmọ àti Baruwa. Ìdí ìjà àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò nìyí o. Ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 23 oṣù yìí, àwọn tí wọ́n wà ní agbègbè Gàríkí nílùú Àbújá ríran wò. Ìran tó jùran lọ ni. Àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò láti gáréèjì gbogbo ní Àbújá ya wọ ilé ẹgbẹ́ wọn, wọ́n sì gbàjọba ibẹ̀ bí ìgbà tí àwọn sọ́jà bá gbàjọba. Wọ́n bo gbogbo ilé ibẹ̀ bátákún, wọ́n fìpá jálẹ̀kùn, wọ́n da gbogbo ọ́fíìsì rú, wọ́n gbé kọ̀ǹpútà àti àwọn ohun míì tó bá ṣe é gbé. Nígbẹ̀yìn, wọ́n kéde pé Alhaji Tajudeen Ìbíkúnlé Baruwa ni alága ẹgbẹ́ onímọ́tò tuntun. Òun ni alága NURTW, National Union of Road Transport Workers, ẹgbẹ́ tó kó gbogbo àwọn onímọ́tò jọ. Bẹ́ẹ̀ kí ilẹ̀ ọjọ́ yìí tó mọ́, Alhaji Musiliu Akínsànyà tí wọ́n ń pè ní MC Oluọmọ láwọn èèyàn mọ̀ kárí bíi alága ẹgbẹ́ náà. Níbi tí àwọn ọmọ ẹgbẹ́ yìí ti ń da inú ọgbà rú, tí àwọn kan sì bẹ̀rẹ̀ sí í ṣe àjọyọ̀ pé olórùka ti gbòrùka, ọwọ́ àwédòfo tí wọ́n ń kọrin bẹ́ẹ̀ tí àwọn míì sì ń gbìyànjú láti gbé Alhaji Baruwa sókè, ṣùgbọ́n tí kò ṣeé gbé nítorí erin kọ gbígbé ọkùnrin ni. Nígbà náà ni àwọn ọlọ́pàá dé bìbà, ọ̀rọ̀ sì di pàá gìrìgìrì, àwọn ọmọ eriwo rìn sẹ́yìn gidi. Ṣùgbọ́n fún Baruwa, kìtàkìtà ti tán níbẹ̀, jẹ́jẹ́ ló kù, jẹ́jẹ́ léegun àgbà ń jó, jẹ́jẹ́ làwọn ọlọ́pàá fi gbé e wọ mọ́tò wọn lọ. Àmọ́ nígbà tí wọ́n gbé e dé tẹ̀sán, wọn kò wò ó pé àgbàlagbà ni o, wọ́n là á mọ́ sẹ́ẹ̀lì ni. Lẹ́yìn tí wọ́n ti gbé e dé sẹ́ẹ̀lì, kò ṣòro mọ́. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá mọ̀ pé ọjà ẹlẹ́gẹ́ ni Baruwa kò ṣeé kó gìrìgìrì bá, síbẹ̀ wọ́n fi sẹ́yìn káńtà níbẹ̀, wọ́n ń sáré ṣe ìwé láti gbé e lọ sí kóòtù. Wọ́n fẹ́ fẹ̀sùn kàn níwájú adájọ́. Nígbà náà ni MC Oluọmọ jáde níbi tí òun ti lúgọ sí tẹ́lẹ̀. Ó sì kó èrò tirẹ̀ náà lẹ́yìn, ló bá gba ilé ẹgbẹ́ tí àwọn Baruwa ṣẹ̀ṣẹ̀ kúrò lọ. Nígbà tó débẹ̀, ó rí i pé nǹkan bàjẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Àmọ́ òun náà kúkú mọ bí wọ́n ti ń ṣe kinní ọ̀hún. Ológbò gbé kiri ẹran, ajá fẹ́ já àgbà ni wọ́n bá ń ya ara wọn léèkan, ṣebí apẹranjẹ làwọn méjèèjì. Olúọmọ tilẹ̀ ṣàlàyé fáwọn oníròyìn pé ìjà ló dé tí orin dòwe ni o, ọ̀gá òun ni Baruwa o, pé bí nǹkan sì ti rí yìí náà, wọn ò bí òun dáadáa kí òun pàdé Baruwa lójijì kí òun má ṣí fìlà fún un nítorí ọ̀gá náà mástà ni. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà kó gìrìgìrì bá Olúọmọ, débi pé nígbà tó wọ inú ọ́fíìsì ẹ̀ tó rí ohun tí wọ́n bàjẹ́ níbẹ̀, ó ní ìjà burúkú ni Baruwa ń jà, pé ìjà ẹ̀bi ni. Ó ní òun ni alága ẹgbẹ́ onímọ́tò, Baruwa ti lo sáà tiẹ̀ tán kí bàbá náà jẹ́ kí òun lò gba tòun. Ó sì hàn pé ọ̀rọ̀ náà dùn MC Oluọmọ. Ṣùgbọ́n kò jọ pé ìyẹn gan ló dùn Olúọmọ bí èyí tí àwọn ará Èkó tó ti jáde wá ṣe fún un. Ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó. Ṣé alága ẹgbẹ́ onímọ́tò Èkó yìí lòun MC tẹ́lẹ̀? Níbẹ̀ ló sì ti di olórúkọ kárí ayé. Àmọ́ bí àwọn ará Èkó ti gbọ́ pé Baruwa gbàjọba lọ́wọ́ ẹ̀ ni wọ́n gbèrú síta tí wọ́n sì ń jó ijó ayọ̀. Bí wọ́n bá ṣáàyàn láàké, tẹ́jẹ̀ ń ṣe ṣùrùṣùrù, táwọn ará ilé ẹni wá gbèrú tí wọ́n ń jó. Ohun tí Yorùbá ṣe ní ẹ̀yìn kulé lọ̀tá wà, inú ilé la ṣe ní ń gbé nìyẹn. Bí ọ̀tá bá pọ̀ nínú ilé fẹ́yàn, ohun aburú kan ò tún gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀tá ti wà nínú ilé fún MC Oluọmọ tí kò sì jọ pé ó ní onígbèjà kankan láàárín wọn tí yóò sọ pé kí wọ́n má ṣe ohun tí wọ́n ń ṣe yìí. Ìyẹn ló sì dàbí wípé ó ká a lára jù tó fi bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ fatafata, tó ń rojọ́ lọ́tún tó ń rojọ́ lọ́sì, àfi bí obìnrin tí bọ̀dá ẹ̀ wá kí nígbà tọ́kẹ ò sí nílé, táwọn aráalé ní àlè ni. Wọ́n ti gbá bọ̀dá lẹ́sẹ̀ nímú kẹ́nìkan tó sọ pé àwọn méjèèjì yìí mà jọra wọn. Ṣùgbọ́n kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé o tí wọn yóò ja ìjà burúkú nílé ẹgbẹ́ àwọn onímọ́tò yìí l'Àbújá. Bí àwọn Baruwa ṣe fẹ́ di kúù kí wọ́n fi gbàjọba lọ́wọ́ MC, àwọn MC náà ti di kúù rí tí wọ́n fi gbàjọba lọ́wọ́ Baruwa. Ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2023 ni. Èyí sì ni bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an. Alhaji Najimu Usman Yasin ló gbéjọba sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò ní 2019 lẹ́yìn tó ti lo ọdún 8
tó sì ti ṣe àwọn àyípadà dáadáa nínú ẹgbẹ́ àwọn onímọ́tò yìí. Ẹni bá gbọ́ orúkọ Usman Yasin yóò rò pé mọ́là ni, ṣùgbọ́n ọmọ ìlú Ọ̀fà ní Kwara ni. Nítorí bẹ́ẹ̀ Kwara ló ṣèjọba ẹgbẹ́ àwọn onímọ́tò tán. Lẹ́yìn náà ni wọ́n ló kọ ẹkùn ilẹ̀ Yorùbá. Kíní kan ni, Yasin ti pẹ́ nínú ẹgbẹ́ àwọn onímọ́tò yìí débi pé ó ṣòro fún un láti fi ipò náà sílẹ̀. Bí kásá sọ pé kò fẹ́ lọ ni, àmọ́ ó di dandan, àsìkò ti tó fún un láti lọ, kò sì sí ohun tó lè ṣe. Kó tó lọ ṣá, wọ́n ṣètò ipò míì tí wọ́n ń pè ní ìgbìmọ̀ àwọn bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ onímọ́tò, Board of Trustees, BOT. Yasin ni wọ́n sì fi ṣe alága wọn. Nídìí èyí, Yasin sì ní ọ́fíìsì nínú ilé ẹgbẹ́ àwọn onímọ́tò l'Àbújá níbẹ̀. Nídìí èyí, gbogbo ìgbà ni Yasin wà nílé ẹgbẹ́, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe òun ni ààrẹ mọ́. Nídìí èyí, ọ̀pọ̀ àwọn nǹkan míì tí wọn ìbá pe ààrẹ sí, ìyẹn Baruwa, pàápàá èyí tó bá yẹ kí ààrẹ ṣe, bí ìgbà tí wọ́n kó ọkọ̀ tó ń lo gáàsì dé, tó jẹ́ Yasin ni wọ́n pè kó wá yẹ kíní ọ̀hún wò, tí Baruwa sì wà níbẹ̀ tí wọn kò ní kó wá. Níbẹ̀ ni ìkùnsínú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ti ń dé láàrin alága àtijọ́ náà àti alága tuntun. Ṣùgbọ́n paríparí ẹ̀ ni pé kò tí ì ju oṣù méjì tí Baruwa dé ní 2019 tí ìjà fi ń dé láàrin àwọn ẹ̀ka ẹgbẹ́ onímọ́tò, pàápàá àwọn tí ilẹ̀ Yorùbá. Eléyìí ló sì fà á tó jẹ́ pé nínú oṣù kẹwàá 2019 ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi òfin de ẹgbẹ́ onímọ́tò náà lọ́dọ̀ àwọn. Wọ́n láwọn ò fẹ́ wọn mọ́. Bẹ́ẹ̀ ni kinní náà bẹ̀rẹ̀ sí lọ débi pé nígbà tí yóò fi di ọdún 2023, ìjà gidi ti dé láàrin àwọn ẹgbẹ́ onímọ́tò. Wọ́n ti pín sí méjì, bí àwọn kan ti ń bá Baruwa ṣe, bẹ́ẹ̀ làwọn míín sọ pé àwọn ò fẹ́. Èyí tó wá le jù nínú ìjà tí wọ́n ń jà yìí ní ti àwọn ẹgbẹ́ onímọ́tò l'Ékòó lábẹ́ MC Oluọmọ. Baruwa fọwọ́ sí kí àwọn oníkẹ̀kẹ́ márúwá ní alága tiwọn lọ́tọ̀. Ó sì pàṣẹ pé MC Oluọmọ gbọ́dọ̀ fààyè gba alága ẹgbẹ́ àwọn onímárúwá yìí láti máa ṣe ayé ẹ̀, kí wọ́n ní sẹkítẹ́ríà tiwọn. Kò sì sí ohun kan tó pa ẹgbẹ́ àwọn oníkẹ̀kẹ́ márúwá papọ̀ mọ́ ẹgbẹ́ àwọn onímọ́tò. Lábẹ́ ìjọba àpapọ̀, ìyẹn ìjọba òun Baruwa, làwọn oníkẹ̀kẹ́ náà wà. Wọn kò sí lábẹ́ ìjọba ìpínlẹ̀ kankan títí kan MC Oluọmọ. MC Oluọmọ ò gbà. Nígbà tó sì di ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2022, ìjọba Baruwa kéde pé àwọn ti dá Oluọmọ jókòó fúngbà díẹ̀ ná gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó nítorí àìgbọràn ẹ̀ pé kò gbọ́ràn sí òun lẹ́nu. Níbi tí ọ̀rọ̀ ti di yánkanyànkan nìyẹn o, ìyẹn nítorí àwọn oníkẹ̀kẹ́ márúwá. Ìdí ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Baruwa pàṣẹ báyìí ní Àbújá, Oluọmọ pàṣẹ l'Ékòó pé òun o àti gbogbo àwọn ẹgbẹ́ àwọn ti kúrò nínú ẹgbẹ́ NURTW. Àwọn ò ṣe ẹgbẹ́ náà mọ́ o. Ọjọ́ kẹwàá oṣù kẹta 2022 nìyẹn. Ìyẹn lọ́jọ́ kejì tí Baruwa ní àwọn sọ̀sìpẹ́ǹdì Oluọmọ, àwọn dá a jókòó sílé fúngbà díẹ̀ náà. Ní ọjọ́ kejì tí Oluọmọ láwọn ò ṣe NURTW l'Ékòó mọ́ yìí, ìyẹn ní ọjọ́ 11 oṣù kẹta, ìjọba ìpínlẹ̀ Èkó gba gbogbo àwọn gáréèjì ìpínlẹ̀ náà pátá. Wọ́n ní àwọn ò lè jẹ́ kí wàhálà kankan bẹ́ sílẹ̀ níbẹ̀, pé àwọn ò fẹ́ ẹgbẹ́ onímọ́tò kankan ní gáréèjì àwọn mọ́. Nínú ìbínú èyí, àwọn Baruwa náà ní àwọn ti tú ẹgbẹ́ onímọ́tò Èkó ká, kò sí ẹgbẹ́ onímọ́tò kankan l'Ékòó mọ́. Ní ọjọ́ kẹfà oṣù kẹrin 2022 yìí, ìjọba ìpínlẹ̀ Èkó dá ìgbìmọ̀ alákòóso gáréèjì Èkó sílẹ̀. Wọ́n sì fi MC Oluọmọ ṣe alága wọn. Ìtumọ̀ èyí ni pé èèyàn àtiró ṣe yẹ́nkú wọlé, kò sì pẹ́ tí eégún àtiró náà ṣe yẹ̀nkú jáde. Yóò ṣòro kẹ́nìkan tó sọ pé kì í ṣe èèyàn àtiró náà ló wà nínú eégún àtiró. Ọ̀rọ̀ náà dàbí pé ìjọba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ sí ẹ̀yìn MC Oluọmọ ni wọ́n wà. Àmọ́ kì í ṣe ìjọba ìpínlẹ̀ Èkó nìkan ló wà lẹ́yìn MC. Àwọn alátìlẹ́yìn míì wà fún un. Ẹni àkọ́kọ́ sì ni Tajudeen Àgbẹ̀dẹ. Àgbẹ̀dẹ ló ṣe alága ẹgbẹ́ onímọ́tò Èkó láti 2011 títí di 2019. Òun ló sì gbé ìjọba lé MC Oluọmọ lọ́wọ́. Nídìí èyí, gbogbo èdè àìyedè tó wà láàrin òun àti Oluọmọ tẹ́lẹ̀ ni wọ́n pàtì. Nígbà tí ọ̀rọ̀ sì di pé Baruwa ń ṣe bó ti ń ṣe yìí, Àgbẹ̀dẹ rẹ́dì láti tẹ̀lé Oluọmọ lọ síbikíbi. Bẹ́ẹ̀ ni kì í tún ṣe Àgbẹ̀dẹ nìkan o. Najimudeen Usman Yasin tó ti jẹ́ ààrẹ pátá tẹ́lẹ̀ fún àwọn ẹgbẹ́ onímọ́tò yìí,
tí ó ti wá di bàbá ìsàlẹ̀ NURTW, ṣùgbọ́n tí kò fi ọ́fíìsì náà sílẹ̀ gan ní aṣáájú ọ̀rọ̀ yìí o, torí òun náà wà lẹ́yìn MC Oluọmọ. ìdí ni pé ní gbogbo ìgbà tí Yàsí ń ṣe ààrẹ ẹgbẹ́ onímọ́tò yìí, Èkó lowó wà, Èkó ní ilé ẹgbẹ́ wọn fẹ̀mí tẹ̀. Torí bẹ́ẹ̀ ọ̀rẹ́ gidi ni òun àti Tajudeen Àgbẹ̀dẹ nígbà tó jẹ́ ìgbà kan náà ni wọ́n jọ ń ṣèjọba. Tí Yàsí ń ṣe ìjọba ẹgbẹ́ àwọn onímọ́tò lápapọ̀, tí Àgbẹ̀dẹ sì ń ṣe alága tìkó, ọdún kan náà ni wọ́n jọ lò. MC Oluọmọ sì ní akápò owó lẹ́kọ̀ọ́ nígbà náà, kò sì sí kọ́bọ̀ kan tí yóò jáde tí kò ní mọ bó ṣe jáde. Nídìí èyí, ohun tó jẹ́ kí Yàsí dá àwọn èèyàn náà mọ̀ dáadáa nìyẹn. Bó sì tilẹ̀ jẹ́ pé Baruwa ni akápò fún Yàsí, ìpínlẹ̀ Ògùn lòun ti wá, kò lẹ́nu níbẹ̀ bí Àgbẹ̀dẹ. Nígbà tí ọ̀rọ̀ sì rí bó ṣe rí yìí, tí ọ̀rọ̀ MC Oluọmọ yìí ń ṣẹlẹ̀, abẹ́ Yàsí ni gbogbo wọn sá sí. Bóyá tó bá jẹ́ kìdá MC Oluọmọ àti ìjọba rẹ̀ lẹ́kọ̀ọ́ ní Baruwa ní wàhálà pẹ̀lú ẹ̀, ọ̀rọ̀ náà lè má le. Àmọ́ gbogbo ẹ̀ka ẹgbẹ́ onímọ́tò pátá nílẹ̀ Yorùbá, yàtọ̀ sí ìpínlẹ̀ Èkìtì nìkan, ni ìjọba wọn ti gbégi lé NURTW lọ́dọ̀ wọn. Àwọn ọmọ ẹgbẹ́ tó kù sì ní Baruwa ló dá gbogbo eléyìí sílẹ̀ fún àwọn. Ni wọ́n bá kó ara wọn jọ lẹ́yìn tí wọ́n ti pín sí méjì bẹ́ẹ̀, ni wọ́n bá gba Ilé-Ẹjọ lọ. Nígbà tí wọn yóò sì dájọ́ fún wọn, Ilé-Ẹjọ ní kí àwọn ẹ̀ka méjèèjì má ti ṣe kinní kan títí àwọn yóò fi dájọ́ gidi. Àmọ́ àwọn èèyàn Tajudeen Àgbẹ̀dẹ ń sọ pé orí ọwọ́ tí àwọn wà nìyẹn, àfi bí Baruwa kò ṣe dúró kí àwọn yanjú ọ̀rọ̀, tàbí kí Ilé-Ẹjọ dájọ́ kan tó ti ṣètò ìpàdé gbogbogbò kan sí Tal Hotel ní Láfíà ní ìpínlẹ̀ Nasarawa ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2023, níbi tí wọ́n ti tún sọ pé àwọn yan Àgbẹ̀dẹ pé kó lọ sáà kejì, ìyẹn sáà kejì tí yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún náà. Ohun tó bí àwọn ẹgbẹ́ onímọ́tò yìí, ìyẹn àwọn tí ẹkùn ilẹ̀ Yorùbá nínú gan nìyẹn. Bẹ́ẹ̀ Baruwa mọ ohun tí òun ń ṣe, pé bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹkùn tilẹ̀ Yorùbá ni wọ́n fa òun sílẹ̀ ní 2019 kí òun lè di ààrẹ, torí ohun tí òfin ẹgbẹ́ wọn wí nìyẹn, pé àpapọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n wà ní ẹkùn kan ni wọn yóò fa ẹni tó bá fẹ́ di ààrẹ ẹgbẹ́ kalẹ̀. Síbẹ̀ Baruwa mọ̀ pé yàtọ̀ sí Èkìtì, kò sí ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá tí ìgbìmọ̀ NURTW yìí ti fẹ́ràn òun, torí wọn ò sí níbẹ̀, àwọn ọmọ ẹgbẹ́ gbogbo sì lòdì sóhun. Ohun tí òun náà kò ṣe fi tí wọ́n ṣe nìyí, torí bí aráalé ò bá fẹ́ tẹni, a sì máa bá ará àdúgbò ṣọ̀rẹ́, a ó jọ máa gbàràn mọ̀ràn pọ̀. Ohun tí ọkùnrin náà fi ọ̀rọ̀ yìí ṣe nìyẹn. Lọ́rọ̀ kan, ohun tó gbé Baruwa lọ sí Láfíà ní Nasarawa rèé, níbi tí wọ́n ti tún yàn án bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò fún sáà kejì. Baruwa kò kàn sí àwọn ẹgbẹ́ onímọ́tò tilẹ̀ Yorùbá, ó ní òun ti di ààrẹ. Bẹ́ẹ̀ ni àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ náà nílẹ̀ Yorùbá ń wò ó, torí lóòótọ́ bí wọ́n ti ń ṣe é kọ́ ni Baruwa ṣe yẹn o. Nígbà tásìkò tó yẹ kí wọ́n fa ọmọ oyè kalẹ̀ ń súnmọ́, wọ́n pe Baruwa kò dáhùn, ni wọ́n bá fẹjọ́ sùn Yàsí. Ṣé Yàsí ló lórí BOT, Board of Trustees? Òun ló sì tú ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà ká lẹ́sẹ̀kẹsẹ̀, tó ní ìjà wà láàrin wọn. Ìjà náà ni kò sì jẹ́ káwọn ẹkùn South West fa ẹni tó fẹ́ jẹ ààrẹ lórúkọ wọn kalẹ̀. Ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2023 ni ọjọ́ náà ni wọ́n yan Tajudeen Àgbẹ̀dẹ bí alága ìgbìmọ̀ apàṣẹ tuntun fún ẹgbẹ́ náà. Wọ́n fi Aliyu Isa Ọrẹ ṣe akọ̀wé kọmitì wọn. Ìgbìmọ̀ tí wọ́n yàn yìí, adèrè lásán ni wọ́n o. Ìgbìmọ̀ náà ni yóò máa ṣe àkóso ẹgbẹ́ onímọ́tò yìí títí tí Baruwa yóò fi padà sí South West láti lọ gba àṣẹ lọ́dọ̀ ẹkùn náà kí wọ́n lè fà á kalẹ̀ bí ààrẹ tí yóò lò sáà kejì, tàbí títí tí wọn yóò fi yan ààrẹ ẹgbẹ́ náà tuntun. Èyí ni pé gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ wọn, ohun tí àwọn NURTW ń sọ ni pé àwọn kọ́ ni àwọn fa Baruwa kalẹ̀ pé kó tún ṣe ààrẹ NURTW. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní wọ́n fà á kalẹ̀ ní Nasarawa kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀, nítorí kì í ṣe ẹkùn wọn ni ipò náà tọ́ sí, bí kì í ṣe ẹkùn South West tó jẹ́ ti ilẹ̀ Yorùbá. Ẹnikẹ́ni tí àwọn bá sì fà kalẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti wà níbẹ̀. Kọ̀ọ̀kan ló lè yí wúre. Àwọn Tajudeen Àgbẹ̀dẹ kò dúró, bí wọ́n ti yàn wọ́n ní ọjọ́ 27 oṣù kẹjọ 2023 yìí gẹ́gẹ́ bí ìgbìmọ̀ adélé tí yóò máa pàṣẹ. Nígbà tó dọjọ́ kejì, ìyẹn lọ́jọ́ 28 oṣù kẹjọ 2023 yìí kan náà, àwọn Oluọmọ dé láti Èkó pẹ̀lú àwọn ẹrú ikú, wọ́n sì gba ilé ẹgbẹ́ wọn náà fún Tajudeen Àgbẹ̀dẹ
àtàwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀ tuntun wọ́n lé Baruwa àtàwọn èèyàn ẹ̀ lọ tìfìtìfì. Nígbà tí Baruwa sì fẹ́ máa ṣe kọ́ńtándíngbọ̀n kan báyìí, àwọn ọlọ́pàá Àbújá palẹ̀ ẹ̀ mọ́ lọ́jọ́ 13 oṣù kẹsàn-án 2023. Wọ́n là á mọ́tìmọ́lé. Iṣẹ́ àkọ́kọ́ tí Àgbẹ̀dẹ sì ṣe ní láti dá MC Oluọmọ àti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn gbogbo ìpínlẹ̀ tó kù padà sínú NURTW. Nígbà tí Baruwa jàjàjáde nítìmọ́lé, ilé-ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ló gbà lọ, ìyẹn Nigerian Industrial Court. Ó ní kí wọ́n gba òun pé àwọn àgbẹ̀dẹ rẹ́ òun jẹ àti yàásín náà. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹta 2024, ilé-ẹjọ́ yìí ló dájọ́ pé Tajudeen Baruwa ní olórí ẹgbẹ́ onímọ́tò NURTW, pé kì í ṣe Tajudeen Àgbẹ̀dẹ. Adájọ́ Oyewumi ní ìpàdé tí Baruwa lọ kó àwọn èèyàn ṣe ní Nasarawa yẹn, pé ìpàdé náà bófin mu ni, àti pé bóyá àwọn ìjọba ìpínlẹ̀ kan fagilé ẹgbẹ́ NURTW lọ́dọ̀ wọn, ìyẹn ò sọ pé kí àwọn èèyàn má jẹ́ ọmọ ẹgbẹ́ náà láti ìpínlẹ̀ wọn. Làwọn Baruwa bá fò sókè fáyọ̀. Àmọ́ kó tó di pé wọ́n mú bí àwọn ń tàkìtì ìdùnnú lu ara wọn, àwọn àgbẹ̀dẹ ti sáré gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Wọ́n ní àfàró káwọn Baruwa yéé jó ijó ẹlẹ́yà kankan kiri. Bẹ́ẹ̀ ni ẹjọ́ kòtẹ́milọ́rùn náà tún bẹ̀rẹ̀. Kíní kan wá ní o, nínú gbogbo ẹjọ́ tí wọ́n ń pè yìí, kò sí orúkọ Musiliu Akinsanya níbẹ̀, ìyẹn MC Oluọmọ. Àmọ́ torí pé àwọn yàásín àti àgbẹ̀dẹ kò mọ ibi tí ọ̀rọ̀ ẹjọ́ kòtẹ́milọ́rùn náà lè forí sọ, àwọn náà dá ọgbọ́n kan. Ọgbọ́n tí wọ́n dá ni pé wọ́n kọ̀wé sí àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ NURTW ní South West pé kí wọ́n fa ẹni tí wọ́n bá fẹ́ kó wá jẹ ààrẹ wá, torí àsìkò ń lọ. Nídìí èyí, nígbà tó di ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 2024, àwọn àpapọ̀ ìgbìmọ̀ NURTW ní South West ilẹ̀ Yorùbá fa MC Oluọmọ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí àwọn fẹ́. Wọ́n sì fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí Àbújá lọ́dọ̀ ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ wọn tí Tajudeen Àgbẹ̀dẹ jẹ́ olórí fún. Ìgbìmọ̀ náà sì gba orúkọ Musiliu Akinsanya wọlé gẹ́gẹ́ bí ààrẹ tuntun fún ẹgbẹ́ àwọn onímọ́tò. Ṣùgbọ́n ọjọ́ kẹjọ lẹ́yìn tí wọ́n yàn án yìí, ìyẹn ní ọjọ́ 16 oṣù kọkànlá 2024 yìí kan náà, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dájọ́ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, tí ilé-ẹjọ́ ní kì í ṣe Àgbẹ̀dẹ ní alága ẹgbẹ́ o, Baruwa ni, gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ gíga ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n MC Oluọmọ kò fi ipò náà sílẹ̀. Ó ní ọ̀rọ̀ náà kò kan òun rárá, pé Àgbẹ̀dẹ ni wọ́n pè lẹ́jọ́ kì í ṣòun, Àgbẹ̀dẹ ni wọ́n dájọ́ fún, bẹ́ẹ̀ lòun kò mọ kinní kan nípa ẹjọ́ náà. Níbi tí wọ́n wà títí tí ọdún 2024 fi parí, tí 2025 tún lọ nìyẹn. Níbẹ̀rẹ̀ ọdún 2026 yìí, Baruwa tún padà lọ sí ilé-ẹjọ́ pé kí ilé-ẹjọ́ pàṣẹ fáwọn Àgbẹ̀dẹ tàbí Oluọmọ tàbí ẹnikẹ́ni tó bá wà níbẹ̀ pé kí wọ́n kúrò nílé ẹgbẹ́ náà kíákíá, kí àwọn sì bọ́ sí i. Ní ọjọ́ 6 oṣù kẹta tá a wà yìí, ilé-ẹjọ́ pàṣẹ pé kí àwọn MC Oluọmọ kó jáde nínú ilé ẹgbẹ́ àwọn onímọ́tò ní Àbújá. Nígbà tí wọn ò sì tètè kó jáde ní Alhaji Tajudeen Baruwa ṣe kó àwọn èrò lẹ́yìn, tí wọ́n sì lọ́ọ́ fipá gba ilé ẹgbẹ́ náà lọ́jọ́ 23 oṣù yìí, kó tó di pé MC Oluọmọ tún gba kinní náà padà lọ́wọ́ wọn. MC Oluọmọ ti padà sílé ẹgbẹ́ báyìí. Àwọn ọlọ́pàá ti gbé Baruwa lọ sí kóòtù. Gbogbo àwọn alága ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan parajọ sí Àbújá ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. Wọ́n ní lẹ́yìn Oluọmọ làwọn wà o, tí ohun gbogbo kò sì yí ẹnikẹ́ni mọ́. Àwọn adájọ́ àti Baruwa ń sọ pé MC kò gbọdọ̀ sí níbẹ̀ yẹn mọ́. MC ń sọ pé ibi tí wọ́n bá ní kí gbẹ́gbẹ́ òun má gbé ibẹ̀ ló ń gbé o, ibi tí wọ́n bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ló ń tẹ̀, pé níbi tí òun wà yẹn náà lòun yóò dúró sí ní tòun. Ó sì dàbí pé àwọn ìjọba fẹ́ bẹ́ẹ̀. Ta ló wá ní ẹgbẹ́ onímọ́tò báyìí o? Ta ni alága ẹgbẹ́ wọn? Ṣé Baruwa ni àbí MC Oluọmọ? Ọláìwọlá Alaga ló ń ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ àwọn onímọ́tò Nàìjíríà yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.